ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. أدعو فún Allah subhanahu wa ta'ala. Mélòó àwọn tí wọ́n rò pa wọn ó gbé ní àwẹ̀ 1447 yìí tí Allah kádàrá. So àwa dápẹ́ fún Allah tó ní káwa gé ní àwẹ̀ 1447 tó ní jẹ́ 1 oṣù kẹsàn-án tójú ọ̀run tí ń jẹ́ Ramadan ọdún 1447. Àdápẹ́ fún Allah. Alhamdulillah. Kò wá ní káwà láyé láláì jẹ́ mùsùlùmí. Èèyàn lè wà láyé náà kó ti di murtad, kó ti di gẹ̀ǹfèrí. Àdápẹ́ fún Allah tí ó dá wa mùsùlùmí. Kò wá tún wá dá mùsùlùmí rédèrèdè tínú rẹ̀ ó máa bàjẹ́ torí àwẹ̀ Ramadan tó dé. Ó dá wa ní mùsùlùmí tínú wọn ń dùn tá fẹ́ pàdé Ramadan bí ẹni pé ní wọ́n fẹ́ bù wọ́n nǹkan ni. Mélòó èèyàn lénìí tá jẹ sààrì tán tínú wọn ò dùn. Àwẹ̀ ń gá ti kóró nù bá. Ẹ mọ iye ẹ̀ṣẹ̀ tí àwẹ̀ ò ní jẹ́ ó ṣẹ̀ tí ó rọ̀jú tí ó kàn fi fún Ramadan lápọ̀nlé tàbí tí ó fi sọ Ramadan lẹ́nu pé ọmọ sọnù bí ọgbà àwẹ̀. Irú àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lè gbéyàn kúrò ní ẹ̀sìn ní téèyàn bá tẹnu mọ́, téèyàn bá wo mọ́, téèyàn bá takùtì, téèyàn bá mìnì. So àwẹ̀ ní ìsọnù. So kò dáa ní mùsùlùmí tó ṣe pé ńgbà tá a jẹ sààrì tán inú wa dùn pé alhamdulillah. Kódà tó fi dìwò yìí mo witness mo gé ní àwọn tó ṣe pé inú wọn ń dùn pé òun rí nǹkan ṣe, òun kírun jàmá àsùbá, òun tún kí zúrì ní àsùbá, òun tún yan àwọn náfìlà tó yẹ kó yàn, kódà wọn ṣe tìláwà. Sẹ́rí pé tá bá ní ká máa ka ọpẹ́ òun gan tó ní wáàsí lọ́tọ̀. Abẹ́ Allah subhanahu wa ta'ala kó tẹ́wọ́ gbà wọ́n ṣẹ́ wa. Àṣà salatu fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam, olórí gbogbo ànábì, olórí gbogbo ọmọ ànábì Ádámù sallallahu alaihi wasallam níjọ́ gbèǹde. Ànábì tí Ọlọ́run rán ní ìkẹ́ fún gbogbo àgbáyé. Òun lọ́lọ́run sì rán gbogbo àyókù kò ń gbé fọ́nà wa, microphone lásán làwà. Àwa fẹ́ mú dé tí ìgbọ́ àwọn èèyàn ní nǹkan tá Ànábì sallallahu alaihi wasallam. Àwa kọ́ náà rán. So lọ́fà ti sọ gbogbo ń tàbà ṣe àti bẹ̀rẹ̀ àti parí kí náà ní a ṣe gangan ó gbọ́dọ̀ jẹ́ bá Ànábì sallallahu alaihi wasallam tó mú wa pé ó ṣe déédéé. Bó náà ṣe ní a ṣe, nǹkan mélòó náà ní a ṣe, àyèwò náà ti ní a ṣe, ìgbàwo náà ní a ṣe, ó gbọ́dọ̀ ṣe déédéé. Ẹni bá ti yapa Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó lọ mọ̀ pé kò ní mú mi níjọ́ gbèǹde. Kò ní mú mi
omi àbátà Kàùsárà yẹn òun ò ní sínú ẹni tí ó mú. Ìyà tó wá kéré jù nù sàké òun gbẹ kìí ṣe nǹkan kékeré sẹ́mọ̀ bẹ́ẹ̀ kò ní rẹ̀ ń gbẹ. So àfàìmọ̀ sí ni kí ọ̀rọ̀ onítọ̀hún kó má já sí iná. Tó bá tiẹ̀ já sí iná tí ò já sí gbére yóò tún máa dúpẹ́ iná gbére ń dúró dè. Èyí yapa ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wa pé ní bá yapa ànábì ọmọ yìí ṣáàkùkù rọ̀sùlẹ̀ bá yapa òjíṣẹ́ yẹn òjíṣẹ́ tààrà lẹ́yìn ìgbà tọ́nà ti hàn sí yattabi' ghayra sabilil mu'minin tó wá ń tẹ̀lé ojú ọ̀nà tí ìsojú ọ̀nà àwọn sàhábà àwọn ni múmi ní ìgbà yẹn nuwallihi ma tawalla á fi lé pàpá ẹni tí ń tẹ̀lé wa nuslihi jahannama yóò sì ta rẹ̀ bọ́ sí jahannama sa'at masira ọ̀rọ̀ rẹ̀ sì burú ó burú jáì níbù padà sí. Ìdí ilé ńkọ́ àtúndá ọpẹ́ fún Ọlọ́run tó ṣe wá lọ́mọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kódà kìí ṣe ọmọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe wá ń sálàfí. Tafsiri wa tá bẹ̀rẹ̀ lénìí lógo Allah ó ṣe wá ní ẹlẹ́mìí gógùn ó ṣe wá ní ẹni tí ó máa jẹ́ mùsùlùmí tí ó kù sórí Islam ó ṣe wá lẹ́ni tí ó máa ṣe sàlàfíyà láíláí. A fẹ́ kí everybody ká open Quran, a fẹ́ kí everybody kó lùkùkù wa ká gbé Quran síwájú torí kìí ṣe pé wà sí la a fẹ́ jọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún ara wa ni èyí tá ń pè ní tafsir. Tafsiri wa èyí tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí àbí Allah subhanahu wa ta'ala kó fi sí mizanul hasanati wa ó sì ṣe ní sábàbí okùn ọ̀la fún wa. Ó jẹ́ tafsiri kan tó ṣe pé a mọ̀ pẹ̀kẹ́lu tó pọ̀ á tú pẹ̀lú èdè wa a sì tún ṣàgbéyẹ̀wò tó pọ̀ ńbẹ̀. A ṣàgbéyẹ̀wò èyí tó pàtàkì jù gbogbo yòókù náà ló pàtàkì bóyá tó pàtàkì jù ni pé a mọ̀ pẹ̀kẹ́lu manhaju salafi áyà kọ̀ọ̀kan in tó ń lọ́lẹ̀ nípa manhaju salafiyya a mọ̀ fi lọ́lẹ̀ immediately tá bá ti ń ṣe àlàyé ẹ̀ torí ó pàtàkì gan. Gbogbo àyè kọ̀ọ̀kan ló ní manhaj. Tẹ́ bá fẹ́ dá skúl ẹ̀ manhaj wà tó fi ń dá skúl ẹ̀. Tẹ́ bá fẹ́ kọ́ṣẹ́ manhaj wà. Tẹ́ bá fẹ́ ṣe fírídọ́mù ó ní manhaj. Ìsìláàmù nìkan ni mẹkáníkì máa ń di àfà láì kẹ́kọ̀ọ́. Lecturer university ó di àfà láì kẹ́kọ̀ọ́. Tí ó wà gbé manhaj tó gbé ohun òní ó wà gbé wá alaikum salam tí lábàrákàtù kò sí tó kàn pẹ̀lú manhaj tó bá ń lẹ̀. So in tó ṣẹlẹ̀ ní pé ẹ̀kọ́ manhaj tó ń ti pé àwọn àfá ń gbìyànjú gan ó ti wà lórí àwọn ìtàkùn ayélujára káàkiri tó ń ti bẹ́ẹ̀ náà a wò pé bóyá ká tún gbé gba ọ̀nà míì tí ń ṣe tafsir tá bá ti ń kọ́ àyà kọ̀ọ̀kan manhaj salafi tó bá fi ká fi lọ́lẹ̀ bí iznillahi ta'ala a mọ̀ fi lọ́lẹ̀. Ọ̀rọ̀ àkídà ti ń bẹnu manhaj gbogbo ẹ̀ láàmọ̀ mú jáde ń bẹ̀ bí iznillahi ta'ala. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Na'am. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدون في الأرض قالوا إنما نحن مصلحون وإذا قيل لهم لا تفسدون في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين حسبك بارك الله فيك شريعة كان لا تلي النبي صلى الله عليه وسلم lọ bá Ubay ibn Ka'b ó ní ka Kùránì fún mi ó ní ìsì wá ka Kùránì fún sí bí wọ́n náà sọ fún Ànábì sì ní Allah pa mí láṣẹ pé kí n gbọ́ ó sì ka débì kan Ànábì sì ní hasbuk pọ̀rọ̀pọ̀rọ̀ ẹ̀ náà ṣẹlẹ̀ sí Abdullah ibn Mas'ud hasbuk so ana sọ hasbuk so hasbuk ká máa sọ hasbuk fẹ́ni tí ń ka Kùránì fún wa kí ni o sunna ni ká sì máa tẹ́tí tí gbọ́ Kùránì sunna ni ń tàpá aláṣẹ ni tá bá ń ka Kùránì lọ kí gbogbo a concentrate ń kọ́ sunna ni
Allah subhanahu wa ta'ala sọ nínú suratul Nahl pé idha qara'ta al-Qur'ana fasta'idh billahi minash shaitanir rajim. Tó bá ti ń ka Qur'ani wá ìṣọ́rí pẹ̀lú Allah. Ó sì tó sọ nínú suratul A'raf wa idha quri'a al-Qur'anu fastami'u lahu wa ansitu. Tó bá ti ń ka Qur'an ẹ tẹ́tí gbọ́ kẹ́ sì dákẹ́ la'allakum tuflihun kẹ́lẹ̀ jèrè. Tama wan ka Qur'an ko ja'alna suratu Isra'i ja'alna bainaka wa bainal ladina la yu'minuna bil akhirati hijaban mastura. So a bi sani wa ti ẹni tí ó nígbà pẹ̀lú jogun India al-qiyama kíni o gàgá ni tí ó wà láàrin. So ló fà sọ pé tí ẹni tí ó bá nígbà bá sa sí ọ tí wọ́n ti tilawa kò ní ràn tó bá rí ọ ẹ̀rù máa bọ́ yóò máa bá láláì mọ̀jọ́ kí ló ṣẹlẹ̀ aláàbí kan ni enítọ̀hún ọwọ́ rẹ̀ ò mọ́. So bí tí a bá ti bẹ̀rẹ̀ ni pé a'udhu billahi ìtumọ̀ a'udhu billahi ni pé mo wá ìṣọ́rí mo sádi Allah mo wá ìṣọ́rí pẹ̀lú Allah mina shaitan mo fi Allah wá ìṣọ́rí mo fi ṣòdì ìṣọ́ kúrò lọ́dọ̀ èṣù kúrò lọ́dọ̀ shaitan kúrò lọ́dọ̀ kí ni o shaitan mo fẹ́ fún àyẹ̀mọ́ rẹ̀ ká mọ̀ tú shaitan gẹ́gẹ́ bí kí ni o shaitan wọ́n dí pé èṣù yẹn níbẹ̀ náà Yorùbá tí wọ́n gbàgbọ́ pé shaitan ní tí àgbàlérò ni pé sàmùkẹ́ Ṣàngó ọ̀tọ̀ ni Ṣàngó kọ́ shaitan àbí sọ ni shaitan Ṣàngó kọ́ bọ̀ Ṣàngó òòṣà kan lò náà ó yẹ yín Ọbàtálá òun náà sọ dòṣà ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù yẹn gbé nígbà kan lẹ̀ Yorùbá ni wọ́n wá sọ wọ́n dòṣà wọ́n wá ní bí èṣù náà ṣe rí nìyẹn so èṣù ṣe ṣẹ̀pọ̀n pé ngbà tí Bishop Ajayi Crowther dé tí ń tú Yorùbá tí ń fi Yorùbá tú Bible òun ló tú èṣù ló pè léṣù so alákùlé hàl tó bá sọ pé òun kọ́ láti sọ pé òun náà dàbí Ṣàngó ni torí pé ṣẹ̀pọ̀n ju gbogbo àwọn òòṣà yìí lọ ó le gan àbí so káwulẹ̀ pé ní ṣẹ̀pọ̀n ká mọ́ wulẹ̀ tú ṣẹ̀pọ̀n náà ṣẹ̀pọ̀n jẹ́ so àfáàní mo wá ìṣọ́rí mo fi Allah sódì ìṣọ́ mo sádi Allah kúrò lọ́dọ̀ ṣẹ̀pọ̀n kìí sọ pé kúrò lọ́dọ̀ ṣẹ̀pọ̀n lásán kúrò níbi àbúrú rẹ̀ kúrò níbi àbúrú rẹ̀ kúrò níbi gbogbo ìròyìn tó lè wáyé arrojim tó jẹ́ ẹni ẹ̀kọ́ bismillahi ẹni ẹ̀kọ́ ẹni òkò bismillahi pẹ̀lú orúkọ Allah ìtumọ̀ rẹ̀ pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah arrahman ọba àjọkẹ́ ayé arrahim ọba àsàkẹ́ ọ̀run alhamdulillah gbogbo ìrẹ́yìn lillahi ti Allah ni gbogbo ìrẹ́yìn ti Allah ni rabbil alamin olùtọ́jú gbogbo ẹ̀dá alam ẹ̀dá kan àgbájọ ẹ̀dá kan àbí àgbáyé alamin àwọn ẹ̀dá arrahmani ọba àjọkẹ́ ayé arrahim àsàkẹ́ ọ̀run maliki yawmiddin olùkápọ̀ ọjọ́ ẹ̀san iyyaka na'budu ìrẹ́ nìkan la ó máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ nìkan láti máa béèrè ìrànlọ́wọ́ ihdina siratal mustaqim tọ́ wa sí ojú ọ̀nà ètò ṣe kíni o ètò tọ́ siratal ladina àfáàní kátó ní fẹsẹ̀ wá nílẹ̀ ṣó tí fẹsẹ̀ wá nílẹ̀ lórí kíni o ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó tọ́ kìí ṣe pé ojú ọ̀nà tó yambagi yambagi ní Lárúbáwá sẹ́tùmọ̀tùmọ̀ yambagi supposed lembo ojú ọ̀nà tí ó yẹ ojú ọ̀nà tó yẹ ó kẹ̀ká sọ Yorùbá ojú ọ̀nà tó ṣe kí ni tó yẹ títọ́ kanù ó mọ̀ tó tọ́ which is ó mọ̀ tó ṣe kí ni ó mọ̀ tó yẹ ó mọ̀ tó tọ́ ó mọ̀ nǹkan tí kò gún nǹkan tó ṣe pé straight ṣẹ́tìmọ̀ yàtọ̀ títọ́ méjì nísìn títọ́ kan
in tó yẹ, títọ́ kan in tí ògùn tó lọ straight òní jẹ́ títọ́. Títọ́ eléhùn ètò straightening òní ètò wà ní Suratul Fatiha yìí kìí ṣe in tó yẹ. Tọ́ wa sí ojú ọ̀nà ètò ṣe kí ni o, ètò tọ́, ojú ọ̀nà tí ò ní kọ́lọ̀kọ́lọ̀. Ṣó ti yín? Ojú ọ̀nà yìí tààtọrọ yìí òní ojú ọ̀nà tí àwọn ànábì tọ́lọ̀ ní wọ́n wà lórí ẹ̀. Ẹni bá ti ṣe tà láàánú Suratul Nisa, ẹni bá ti gbọ́ ti Ọlọ́run tó gbọ́ ti ànábì, ọ̀kẹ́ àìmọye wọ́n mọ̀ wà pẹ̀lú àwọn tání o, ẹni tí Allah ṣe dẹ̀ra rẹ̀ lé lórí, mínà nàbí yìí inú àwọn ànábì wọ̀sídìríkì náà àtàwọn tó mọ́ ń sòdòdó tẹ́yìn parọ́. Ẹni tó bá ti ń parọ́ kò sínú wọn. Wọ̀ṣúhàdáì àtàwọn tó kúkú ṣẹ̀hídì, wọ̀sọ́lìhìn àtàwọn ẹni rere. Àwọn ilé ló dáa kéèyàn tó pẹ̀lú wọn, àwọn ló dáa jù kéèyàn tó pẹ̀lú. So eléyìí ni siratal mustaqim. So ti gbogbo ẹni bá ń ṣe ti Allah, ẹni tó bá tẹ̀lé ti Allah tó jíṣẹ́, bó rò pé àyà yẹn wà wá bẹ̀. Àyà mi wà tuntun ní Suratul An'am. Tọ́lọ́run sọ pé ẹ má pa ọmọ tẹ́ bí torí pé ẹ ń bẹ̀rù òṣì. Ẹ má bọ́ Ọlọ́run wórogún bí àṣẹ mẹ́wàá ni. Ẹ má bọ́ Ọlọ́run wórogún, ẹ má pa ọmọ tí ẹ bí, ẹ má gbowó ọmọ òrukàn, ẹ má ní ti àbòsí. Ọlọ́run wá tó. Ìgbà tó Ọlọ́run wá tó gbogbo ọ̀rọ̀ mẹ́wàá yìí tán, ó wá ní wa anna hadha sirati mustaqim. Eléyìí lójú ọ̀nà mi tó tọ́, tó straight. Ibi ilẹ̀ ti mọ̀ pé mustaqim, kátẹ̀lá gbọ́ lárúbáwá tẹ́lẹ̀, mọ̀túnmọ̀ istiqama. Hadha sirati mustaqima fattabi'uhu tẹ̀lé. Wa la tattabi'u subula, má tẹ̀lé àwọn ojú ọ̀nà tó yà lára rẹ̀. Ṣé ti rí pé ètò lọ straight ní mustaqim. Láti mọ̀ sọ pé ẹni tó bá dúró dédé ńkọ́ ó ní istiqama. Siratal ladhina an'amta alayhim, ojú ọ̀nà tó parí dẹ̀ra ẹ̀ lórí, ghayril maghdubi àtọ̀ sáwọn tó bínú lé, wala ddallin àti àwọn tí wọ́n sọnù. Ẹ jẹ́ ká gbé àwọn àyà yìí wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kí ni túmọ̀ a'udhu billahi? Àwọn afáàní túmọ̀ a'udhu billahi ni pé altaji'u wa a'tasimu wa atahassanu. Ìtumọ̀ rẹ̀ pé mo ṣe kí ni o, mo sádi, mo fi ṣòdì ìṣọ́, mo fi ṣàbò. Ìtumọ̀ a'udhu. Ọ̀rọ̀ yìí Ibn Jarir at-Tabari ó sọ pé ìtumọ̀ rẹ̀ pé astajiru billahi wa asta'inu bihi, mo ń wá ìrànlọ́wọ́ Allah. Sọ ti bá ń ẹ̀rí ní tafsir at-Tabari. Billah ìtumọ̀ rẹ̀ iltija ila Allah wahda, ìsádi Ọlọ́run, kíyàn sá lọ bọ́ Ọlọ́run nìkan. La ila ghairi, kìí sí ká lọ sọ́dọ̀ ẹni tó yàtọ̀ sí. Láàrin yìí, kí ní ká ṣẹlẹ̀? Taqrirun aqdi as-salafi. Afẹ́ fi ọ̀rọ̀ salafi àrin lẹ́bí. Fiya tawhidul isti'adha. Nínú ìbádà, nínú oríṣi ìbádà ta ní isti'adha ń bẹ̀m̀bẹ̀. Ṣé wà pẹ̀lú mi? So a'udhu tẹ́ ń ṣe yìí, ìbádà ni. Pé kẹ́ sọ ìbádà ni. Torí pé àwọn kan sọ tó ṣe pọ́tọ̀ níbi tán sọ sí, eléwà ní Suratul Jinn. Wa annahu kana rijalun minal insi ya'udhuna, plural rẹ̀ náà mú wá. Àwọn èèyàn kan bẹnu àwọn ọmọ ènìyàn tán mọ̀ wá ìṣọ́ birijalin, dépò billah, rijalin minal jinni wazadum raqa. Ṣé pé ìbádà ni? Gbólóhùn tó ra sọ yẹn ó lè jẹ́ kó wà nínú Islam. Gbólóhùn tó ra sọ yẹn ó lè yọ kúrò nínú Islam. A'udhu billahi àbí a'udhu bi shaytan àbí a'udhu bi jinni lágbájá. Tó bá ní a'udhu billahi ó ṣẹ́kù nínú Islam. Tó bá ní a'udhu bi ọkùnrin kan nínú àlùjànnú. Stylishly àwọn èèyàn ṣe àbọ̀n ṣe. Èèyàn kọsẹ̀ tí ó sì ní a'udhu billahi minash shaytanir rajim. Ya shaykhana. Ya shaykhana. Yash. Wallahi. Tó fi mẹ́yìn tó wà lọ́fà. Búlára. Ọfẹ́ ṣubú ni. Kí náà ń ṣe yẹn isti'adha ti fèèlì níbi ìbádà kan. Tí ń jẹ́ kí ni o? Al-isti'adha. Wọ́n ni wa hiya ibadatun la tusraf illa lillah.
a lè gúnrí ẹ̀ lọ́sọ́dọ̀ ẹnì kankan àfi Allah ẹ̀rí lẹ́nu kitabu tawhid babul isti'adha ó yé àbí òye aṣetán gbólóhùn yìí ibo ló ti wá àwọn kan wá láti shin pọ̀ nun ìtumọ̀ rẹ̀ ní pé ba'uda ó jìnà wọ́n ni li bu'di anil khair ìtumọ̀ ṣetán ẹni jìnà so tí àníbẹ̀ ló ti wá àwọn kan ní rárá ṣáàpọ̀ ló ti wá ìtumọ̀ ṣáàpọ̀ ní kí ni ihtaraqa ó jóná ìtumọ̀ ṣáàpọ̀ ní kí ni ihtaraqa tó jóná àṣetán ẹni tí ó jóná iná lọ́lọ́run ti dáa yóò sì tún jóná yóò gbéǹde so ká pé èèyàn ṣetán ò dáa ọlọ́run sì pa àwọn èèyàn ṣetán shayatinal insi wal jin gbogbo ẹni tó bá ti ń ṣe aburú èèyàn ní àbájẹ̀nú ṣetán lónà iblis nìkan kọ́ ni ṣetán so gbogbo ẹni tó bá ti ń ṣe aburú yóò jóná gbogbo ẹni tó bá ti ń ṣe aburú yóò jìnà sí kí Allah gbogbo ẹni tó bá ti ń ṣe aburú kí ni o ṣetán ni so alif àti lam tó wà ń bẹ̀rún gbogbo ìran ṣẹ̀tánì náà sọ àti ṣẹ̀tánì àti ṣẹ̀tánì àlùjànnú àti iblis fúnra rẹ̀ gbogbo wọn kọ́ a'udhu billahi minash shaitan kúrò níbi ìran gbogbo ṣẹ̀tánì so Ibn Kathir sọ pé kullu mutamarridin minal jinni wal insi yusamma shaitana gbogbo ẹni tó bá jáde tó ń yapa àṣẹ Allah tó yapò kí nínú èèyàn àti nínú àlùjànnú àti èèyàn kí ni wọ́n o ṣẹ̀tánì ẹ̀rí inú tafsir Ibn Kathir mujalladu àkọ́kọ́ rajim onímọ̀tòrúd ẹni tá a lé min rahmatillah kúrò ní kí Allah ta ló tú bẹ́ẹ̀ Abdullahi ibn Abbas tú bẹ́ẹ̀ Abdullahi ibn Abbas ó sọ pé rajim ìtumọ̀ rajim ó ní ẹni tá a lé kúrò níbi kí Allah so Abdullahi ibn Abbas sọ pé ìtumọ̀ rajim ni mal'un kí ni ìtumọ̀ mal'un ẹntà sépèlé àbí ẹntà sépèlé só wà pẹ̀lú kí Allah ẹntà lé ń bí kí Allah so Abdullahi ibn Abbas ẹrùn tafsir Tabari kí ni reason tàbí ní àṣẹ isti'aza kí ni reason àwọn sálàfù mọ́rọ̀ àtọ́pọ̀ àkọ́kọ́ wọn ní wọ́n fẹ́ ká lé ròyíròyí wọ́n fẹ́ ká ṣe kí ni ká lé ròyíròyí torí pé ṣèpáàní yóò jẹ́ ká máa ṣe ròyíròyí tó pọ̀ ṣe agbọ́ dáadáa ṣẹ̀bá ní ó jẹ́ ká mọ́ ṣe kí ni o ròyíròyí tó pọ̀ ẹgbẹ̀ kúlá ọdún rọ́bì nas maliki nas ilahi nas tó bá wá ní min sharril waswasil khannas alladhi yuwaswisu fi suduri nas minal jinnati wan nas kúrò ń bí ìran àjẹ́nà àti èèyàn tí ó sọ pé wọ́n máa fa wọ̀sùwísù wọ́n máa fa kí ni o wọ̀sùwísù ìròyíròyí mo wá ṣọ́rí pẹ̀lú Allah maliki nas ilahi nas ọba èèyàn olùtọ́jú àwọn èèyàn kúrò níbi àbúrò ròyíròyí sọ̀tá ní wọ́n máa ń fa ròyíròyí ìparí súrà ẹ̀ sọ minal jinnati wan nas so náàsì yẹn náà ara àwọn èèyàn àjẹ̀nú ní sàkà shayatinal insi jinnati shayatinal jin náàsì tó wà bẹ́ shayatinal insi àwọn ṣètáni èèyàn àti ṣètáni àjẹ̀nú àwọn náà máa fa wọ̀sùwísù ọmọ bí ṣètáni èèyàn ó sì máa fa wọ̀sùwísù fún ọmọ sí kí n sọ ohun ṣètáni ọwọ́ ṣètáni ti bá tí ẹ ti bàjẹ́ oníwà bọ̀ so kìí ṣe pé wọ́n mọ̀ rò nǹkan ṣètáni ó mọ̀ fi ọ̀rọ̀ sí ọlọ́pọlọ yóò mọ̀ ju ọ̀rọ̀ sí ọlọ́kàn kọ rárá yóò kẹ̀dẹ̀ wá bọ́ ni yóò sì invite ẹ kúrò ní Islam yóò sì kó àwọn ṣùkúkù wá àwọn kan tí ó fa iyèméjì yóò kó wá yóò kó ṣubú àwa ìrújú yóò yọ kúrò ní sunnah yóò yọ kúrò ní Islam oye yá bí oye yín shayatinal insi nù wàsíwísù wàsíwásà ló gbé wá ló fi rọrùn bẹ́ẹ̀ so àfikọ́ ṣe àwúzù kalẹ̀ kírù wọn mọ́ mọ́nà ọ̀dọ̀ rẹ oye a'udhu billahi mink so hudurul qalbi ní ìdí ẹlẹ́ẹ̀kejì tá fi ń ṣe a'udhu billahi ó ní pé kọ́kàn wá wà ń bẹ̀ tọ́wá fi lè ṣe a'udhu billahi minash shaitani rajim ìwọ̀n náà mọ̀pọ̀ fẹ́ kàkùrà náà tí máa fẹ́ sọ̀rọ̀ nísìn wà ní innal hamdalillahi nahmadu ẹmọ̀ kú mo fẹ́ sọ̀rọ̀ ní khutbatul haja àni a'udhu billahi minash shaitani rajim ó dàbí pé mo fẹ́ kàkùrà ní ẹfẹ̀ tẹ̀tí gbọ́ tí mo fẹ́ kà ṣe ó jẹ́ kọ́kàn wà bẹ̀ siyanatul wahyi wọ́n ní ìdáàbòbò ààbò ló jẹ́ fún wáyìí
torí pé Kùránì ọ̀rọ̀ Allah ni tá bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ a nídìí àti lé ṣètánì èèyàn àti ṣètánì àlùjànnú tí níbi tó ti ń ka Kùránì tí tó wà nú mọ́tò tí passenger ò ní driver alẹ́ stop alẹ́ dúró wọ́n sọ̀kalẹ̀ yóò sì sọ̀kalẹ̀ ó lálùjànnú láàánú kò fẹ́ gbọ́ tòyí tí ò lálùjànnú náà tí ò fẹ́ gbọ́ wa tán bá ti ṣe a'udhu billahi minash wọn àmọ́jú Kùránì lọ ó sì máa lọ so irú onítọ̀hún tó bá fẹ́ ṣe wọ̀sùwísù fún ọ tó ń bọ̀ wá kò tí ẹni fẹ́ wá sọ́dọ̀ rẹ̀ torí pọ̀ kan ṣe a'udhu èyí tí ò dúró déédéé náà ni ó lọ bá ṣé ó fi tètè ráyè àgbòtà tó bá bá ajá rìn èyí tó bá sì kìnnìkan tó bá dá dúró tó ti bá ní sí téèyàn bá ti dá dúró tọ́ ṣe tọ́lọ́run ọ̀sùnmọ́ àtẹ́ ṣe tọ́lọ́run irú inítàn yóò dùn mú lọ lọ́rọ̀ Ibn Qayyim sọ ní al-isti'adha silahul qalb ó jẹ́ irinṣẹ́ fún ọkàn mina shaytan kúrò lọ́dọ̀ ṣẹ̀tánì ẹ̀rìnú Bada'iul Fawaid ó wá kù sí ọ̀rẹ́ yẹn ní a'udhu billahi àbí mustahab sí dandan ni àwọn àfáà ya pẹ̀lú ń bẹ so àwọn àfáà kan ní ọ̀rẹ́ yẹn ni nítorí àyà t'Ọlọ́run sọ pé wa idha qara'tal Qur'ana fasta'idh billahi minash shaytanir rajim tó bá ti ń ka Kùránì wá ìṣọ́rí pẹ̀lú Allah kúrò níbi ṣẹ̀tánì tó jẹ́ ẹni ẹ̀kọ́ ẹni tá a lé kúrò níbi kí Ọlọ́run ó yé yín so wọn ni gbónú sẹ́ẹ̀sì mọ̀ pé kí ni usulul fiqh sọ al-aslu fil amr àṣẹ tá bá pàṣẹ kí ni ìpínlẹ̀ rẹ̀ wujub tufidu al-wujub àbí al-aslu fil amr tufidu al-wujub ìpínlẹ̀ pé tá bá pàṣẹ dandan ni tí Ọlọ́run àti Ànábì bá pàṣẹ tá fi rí nǹkan kan tí ó túmọ̀ sí pé mustahabu náà ni àsangbólóhùn tá a rí yìí tọ́lò sọ pé tẹ́ bá fẹ́ ka Kùránì àjẹ́ wípé ní ọ̀ranyàn ni so àwọn àfáà kan ní rárá mustahabba ni elé ọ̀pọ̀lọpọ̀ àfáà náà wà lórí ẹ̀ Imam Malik Imam Shafi'i àti Imam Ahmad wọ́n wà lórí ẹ̀ ẹ̀rí ni pé Ànábì sallallahu alaihi wasallam ṣe ni wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ pé ó sọ pàṣẹ ni ala kulli halin so tí ẹ bá nísìn ọ̀rọ̀ ẹ̀rí ní Majmu' ala kulli halin kìí ṣe ń ta lè múyàn fún ẹ̀ṣẹ̀ ń ta lè sọ́dìjà ikhtilafu ni nǹkan tí èsì sọ́ra èèyàn máa ń ṣe nǹkan tí èsì sọ́ra èèyàn pọ̀ tá a máa ń ṣe sẹ́mọ̀ bẹ́ẹ̀ abẹ́mọ̀ nǹkan tí èsì sọ́ra èèyàn tá a máa ń ṣe pọ̀ àwọn náà wá fíìlì tẹ́ máa ń yàn yẹn tọ́ dúnímọ́ sọ́ra èèyàn ni ṣùgbọ́n gbà ládàá bí nǹkan tí èsì sọ́ra èèyàn wá pọ̀ tá a máa ń ṣe so Ànábì dúnímọ́ àwọn náà ṣe kí ni o á dúnímọ́ Ṣàfáà Ṣàtíbíyà ó ṣàlàyé púpọ̀ lórí ọ̀rọ̀ yìí torí àsìkò ẹlẹ́ẹ̀karùn-ún mo ní Majmu' lẹ́tìrí Majmu' yìí tírà kan ni tí ẹ bá ń dárúkọ rẹ̀ Imam Nawawi tó kọ kò parí tírà tó fi kú Allahu Akbar kò parí tírà tó fi ṣe kí ni tó fi kú so kò sírú plan tán nílé ayé yálà kó jẹ́ pọ̀ ń ṣe nǹkan lọ́wọ́ ní kú òde àbí kó jẹ́ pé kí ni ọfẹ́ ṣe kankan so tírà yẹn gangan àfáà Shirazi ló ṣe al-Muhadhab fún Imam Shirazi òun wá ń ṣe ṣarhu rẹ̀ wọ́n ní ká ló lọ parí ṣarhu yìí ni òní ò bá jẹ́ tírà fíkíù tó ní agbára jù so tí ẹ bá ní ọ̀dọ̀ Ṣàfi'íyà bó jẹ́ sọ pé nìkan padà parí ẹ̀ fún bọ́ èròjà rẹ̀ kò tó ti Imamu Nawawi Imamu Nawawi kú ní 45 years kò sì fẹ́yàwó èrò ìdùnnú fáwọn àpọ́n kò fẹ́yàwó ẹ ti ní sálàfù náà so ẹ̀yin náà ní sálàfù sẹ́yà má fẹ́yàwó sẹ́gbọ́ ẹ má fẹ́ wọ́n ti ní inshallah Ọlọ́run tá a bá náwó Ọlọ́run má jẹ́ kan wà tí ń bẹ̀ àwọn èèyàn sáàmì àbí tá a bá ná ọmọ ọlọ́mọjà sàwá tí wà ń bẹ̀ ọmọ wọn ìrà lọ́jà wà láwọn lè ní owó tọ̀ ní kọ́lé láti pìnlẹ̀ tọ́sí kí ni
Ìyúnra. ọ̀rà lé ní ilé tán ti kùn tán ti ṣe gbogbo ẹ̀ Àràpá. ṣùgbọ́n ò lè rọmọ wọn lè bímọ fún ọ nísìn kó dàgbà ń sìn kọ́ ọlọ́rọ̀ ọmọ kò bá ṣẹ̀rí àmì sọ lè rọmọ biology máa lọ sí DNA tí ẹ kọ́ ẹ̀jẹ̀ rẹ kọ́ ni tọ́mọ bá ń hùwà tí ọ̀dà ni sẹ́mi sì lọ́jọ́ báyìí eléhùn kí wọ́n lọ sọ sí eléhùn tí wọ́n lọ bí àtọ̀ rẹ kọ́ so Imam Nawawi kò fẹ́yàwó ó há Quran tó ti fẹ́ ó fẹ́ bàlágà tó ló há Quran ni Imam Nawawi rahimahullah kò rẹ́ni mọ́ ṣe káìkáì fún ṣó tí ló fi fẹ́ bàlágà gbogbo àyókù bí ọmọdún mẹ́wàá àwọn Málìkì kan tó pé mẹ́wàá mọ́ ohun rẹ́ni ṣe káìsì ṣó ló fi wá há Quran tán nígbà ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ 12 ní mọ̀ ń kọ́ lójúmọ́ nígbà tó wá délẹ̀ tán ẹ̀kọ́ 12 so ìmọ̀ wá pọ̀ fún láàrin 45 years yẹn tó bá ní 45 years ló fi kọ́ tó kọ́ ẹ̀ nírọ̀ ni Ọlọ́run fi bárọ́kà sáyé Ọlọ́run fi bárọ́kà sáyé àwọn àfáà yẹn kò sí kọ̀mpútà kò sí kankan ọwọ́ náà fi mọ̀ kọ́ wọ́n mọ̀ kọ́ wọ́n sì kọ́ tí nǹkan wọ́n kọ́ nǹkan Ọlọ́run fi bárọ́kà sáyé wọn Ọlọ́run fi bárọ́kà sáyé tiwa tí wọ́n náà bá dúró dédé ọ rí pé ṣé wọ́n náà lọ ṣe kinní bẹ́ẹ̀ ni yóò mọ̀ jọ àwọn èèyàn lójú pé lásìkò kínkínní ìwọ sì mọ̀ pé àdí kìí ṣe àdí ọmọ dúpẹ́ fọ́lọ́run now èwo ibo láti lọ síra tọkọ àbí àti parí ìrìn mọ́ta tó kọ ọ̀lùmọ́ àmọ́ ń sọ tá bá fẹ́ ka Kùránì àmọ́ ń sọ so tí yẹn gẹ́gẹ́ bọ́lọ̀ sì sọ fún ànú Suratul Nahl tá bá fẹ́ kírun kọ́ a sọ ṣùgbọ́n jẹ́jẹ́ ni o jẹ́jẹ́ ni tó bá ti ṣe ẹbá ń sọ àdúà ìṣírun ó ṣe a'udhu billahi ó tún ṣe bísmìlláhì náà ní jẹ́jẹ́ ó ṣe wá gbé alhamdulillah jáde ó sọ jákè ṣó ti ẹbá sọ ẹ̀rẹ́ nù sọ Muslim níbi àdúà ìṣírun tá bá ti sọ tán a'udhu billahi ní tẹ̀lé tínú bá ń bíyàn ẹlẹ́kẹta nu àti wàsíwásà tí ròyìnròyìn bá dé àti bínú ọ̀sẹ̀ a'udhu billahi minash shaitani rajim so ǹjẹ́ àkàlẹ̀ sọ sáà kan sọ̀rọ̀ rárá Imam Bukhari gbà wá pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé innal alamu kalimatan law qalaha la dhahaba anhu ma yajid èmi mọ gbólóhùn kankan ló lọ sọ ni nǹkan tí ń bẹ inú yẹn ò bá lọ òun náà ni a'udhu billahi minash shaitani rajim Ànábì wa sallallahu alaihi wasallam tọ́ ìstìhádà yìí àwọn gbólóhùn wo la lè fi sọ gbólóhùn tó wà ní Quran òun náà ló gbajúgbajà jù òun náà ní kí ni o a'udhu billahi minash shaitanir rajim ẹ dákun ẹ wí ká gbọ́ A'udhu billahi minash shaitanir rajim so bákan náà àwọn gbólóhùn mìíràn náà wà tí wọ́n náà lálàáfíà òun náà ni a'udhu billahi as-sami'il alim ẹ wí kí n gbọ́ A'udhu billahi as-sami'il alim minash shaitanir rajim minash shaitanir rajim ó yẹ wí kí n gbọ́ A'udhu billahi minash shaitanir rajim ẹ̀rí lè nù sọ́nù Abi Dawud ìmínà wà tó ní min hamzihi wa nafthihi wa nafthi sọ tí ẹ bá nísìn ó tún kún eléhùn so bákan náà tẹ́ bá fi rọ̀jímù sí náà ẹlẹ́wí o a'udhu billahi minash shaytan ẹ̀tù lè wí ní so ẹ̀tù lè a'udhu billahi minash shaytanil marid ṣùgbọ́n èyí tí Quran gbé wá yẹn òun náà ló lálàáfíà ẹ̀ta tó nínú hadith so tí wà nísìn yẹn náà so bí lè ṣe jẹ́nu àwọn àǹfààní wo ni àǹfààní àkídà wo la lè rí nínú manhaj salafi lórí a'udhu billahi lásátàsí kí láǹfààní ta lè rí àkọ́kọ́ ni ìfìbátù wùjúdì shaitan ìfìbátù wùjúdì shaitan a ń fi rinlẹ̀ pé ẹ̀dá kan wà tí ń jẹ́ shaitan ta lórí ìbìlísù rí kó náwọ́ naam asẹ́yìn orí ìbìlísù rí Israel orí ìbìlísù rí
orí rí mọ̀nà ó ní ihò báyìí ihò méjì ìbílísù sì ni èèyàn dúdú ni àbí èsè èèyàn dúdú no ibi ni ihò ìbílísù wa àbí ẹ máa rí fọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀ ìmí yóò wà níbi ìmí yóò wà níbi ìmí ibi ni ó wà méjèèjì ó wà níbi báyìí ìmí èrè wà náà eyín rẹ̀ ó sì ṣe báyìí eyín rẹ̀ ó ṣe báyìí eyín rẹ̀ sọ̀gọ̀lọ̀ báyìí ni yóò jáde kí ní bẹ yìí ṣe náà ní fi mú jẹ ẹ̀jẹ̀ dá ló mú àwẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ó tún wá jẹ́ dúdú wà láwọn ìbò yàn wá jẹ gẹ̀fà àwọn màlẹ́kà gbogbo wọn funfun àti Jésù náà màlẹ́kà jọ àwọn ìbò ìbílísù àwa ló wá jọ la ilaha illallah àwa lè sù àbí àwa lè sù ẹ̀rọ kí ẹ̀sẹ̀ wọ́n láṣẹ àwọn ìbò náà ẹ̀sẹ̀ wọ́n láṣẹ wọn tó bí wá jẹ́ pé àwọn ni màlẹ́kà kódà fọ́tò ọlọ́run tó bá sọ fọ́tò ọlọ́run èèyàn funfun ní irùngbọ̀n wà funfun báyìí inna lillahi wa inna ilayhi raji'un gbogbo ànábì sì ní funfun ni wọ́n gbogbo ànábì ní funfun ànábì sánà funfun lòun náà Allahu Akbar so àwa àṣì ayé wà ayé nǹkan táwọn depiction nǹkan táwọn bá ṣe ń present wa ni bá ṣe ń present wa ni pa àṣì ayé wa àwa ni àwọn ni funfun so kò sẹ́ni tó rí màlẹ́kà rí ọlọ́run ni yawma yarawna al-malaika ìjọ táwọn yóò rí màlẹ́kà la bushra kò sírò dùnú yawma izin lil mujrimin fẹ́ni tó bá jẹ́ lẹ́ṣẹ̀ wa yaquluna wọ́n mọ̀ sọ pé ó yá ogun ẹmọ́ dá wọ́n dàkúdà wọ́n mọ̀ sọ pé hijran mahjura yẹ́mọ̀ sí nǹkan kékeré màlẹ́kà náà wá rí màlẹ́kà wá jọ èèyàn funfun Allahu Akbar yes lóòótọ́ màlẹ́kà mọ̀ ń gbé àwọ̀wọ̀ ṣẹgbọ́ àwọ̀ tó bá sì wọ̀n lè gbé wọ̀ irú èyí tó gbé àwọ̀wọ̀ tí ànẹ́bì rí sọ̀rọ̀ sí gbogbo sàábé lórí Jibrilu sí ní alayhi salam irú ẹ̀ pọ̀ ó yé àbí òye so Iblis àwọn jàjẹ́ náà mọ̀ ń gbé àwọ̀wọ̀ ṣùgbọ́n Iblis gangan kò sẹ́ni tó mọ iye ìyẹ́ tó ní ìhó tó ní ó ní o kò ní o tó ti bá nísìn bọ́ tó dà pé ọ̀rọ̀ ti ń do àwọn ìbò náà so wọn a máa gbé àwọ̀ dúdú àmọ́ pupa ní sẹ́mi ó kò sí èèyàn pupa àwọn òré èèyàn pupa lè wà tán mọ́ wọ́n wá ń gbé àwọ̀ kí ni wọn wọ́n á gbé pupa red so nísìn Iblis ó ti di red báyìí ó ti kúrò black torí ó dà pé àgbà so ìtìbátù wujudi shaitan ìfirinlẹ̀ pé ṣẹ̀tánì ń bẹ ìfirinlẹ̀ pé àlùjànnú wà hákíkọ̀tán lóòótọ́ àkídà ni ọ̀rọ̀ dì sọ́kàn ta ni ò gbà pé ṣẹ̀tánì ń bẹ ta ni ò gbà pé ṣẹ̀tánì wà láyé náà tó bá ti gbà àkídà rẹ̀ ò pé ta ni ò gbà pé kò sáàlùjànnú ta ló gbà pé kò sáàlùjànnú so àkọ́kọ́ nu ìkejì ìfibátù àdáwọ̀tì hílìn insan ìfirinlẹ̀ pọ̀ tàwa ni torí gbólóhùn tó sọ pé mo wá ìṣọ́ yìí pẹ̀lú àlá kúrò níbi ọ̀dọ̀ èṣù mal'un ẹni èpè ọ̀tá lèèyàn máa ń ṣépè lé àjẹ́ pé ọ̀tá ni so nínú àwùjọ tó sọ ìlásán ọtún ti fi rinlẹ̀ pé ọ̀tá rẹ̀ ń ṣe bá ní ó yá bí òye ìkẹta annalu iqaya minhu bil i'tisam billahi la bil falsafa wala bil riyadat ìwà ìṣọ́rí ìwà ààbò so ti yé a máa ń sádi Allah ni Allah la fi ń wá ìṣọ́ kìí ṣe ọgbọ́n orí kìí ṣe falsafa kìí ṣe kíni kìí ṣe exercise kìí ṣe kíni kìí ṣe exercise la máa fi wá ìṣọ́ bákan náà raddun ala man yunkiru al-jinna eléyìí jẹ́ rọ́dù fún ẹni tó ń tako bíbẹ àlùjànnú tàbí tí ń change túmọ̀ ṣẹ̀gbọ́n pé mujarradu rams pé it's just symbol it's just kíni o symbol kò sí nǹkan kan so gbélé ẹ máa rí nínú àkídà sharu àkídà tahawiyya ẹ máa rí nínú fatawi Abdulaziz Bombaz Sheikh wa Bombaz balaga auzubillah yìí àfáàní ó jẹ́ kí ni ó jẹ́ yadullu ala tajaddud pé mò ń wá ìṣọ́rí kìí ṣe pé
ẹ̀kan tó sọ ojoojúmọ́ iṣẹ́ tó ń ṣe kí ni o ọ̀n wá ìṣọ́rí ọlọ́run mo ń wá kí ṣe pé mo wá ìṣọ́rí ló bá ṣe pé ńgbà tá a tu nǹkan bá bó ṣe ká tu tá a bá tu bẹ́ẹ̀ gan lẹ́ẹ̀kan ni pé kí ni mo ń wá kì í ṣe pé mo wá nínú ìbò yóò máa jẹ́ simple present tense nǹkan tí ọlọ́run ojoojúmọ́ ni mo ń wá ìṣọ́rí o mo ń sọ nísìn àmọ́ ìsọ́ tí ń sọ yìí náà mo ń wá náà ni o kì í ṣe pé mo wá ṣé ó ti yé tọ̀ àkọ́kọ́ nù so tajaddudu wal istimrar òun ni àwùdù yẹn túmọ̀ sí bákan náà àti jáàrù àti majrur àti títí yẹn so ti ẹ bá nísìn ń ṣàlàyé hasr aká ọ̀rọ̀ mọ́ a fún ilẹ̀ mọ́rọ̀ láti fi fún a nítumọ̀ sọmọ tó bá ní ìtò tó yẹ ká sọ pé la a'udhu illa billah mi ò wá ṣọ́rí pẹ̀lú ẹnìkankan àfi kí ni o àfi Allah akàsọ́ directly báwọn ìkẹta ni pé ìròyìn ṣẹ̀tán kí ni ìròyìn ṣẹ̀tán rajim so ti rajim yẹn tún wá ní agbára gan ó léwà jìnà bákan náà nínú àwọn àǹfààní tarbiyya òun náà ni pé àti kẹ́kọ̀ọ́ nù pé a máa ń wá ìṣọ́rí pẹ̀lú tani pẹ̀lú Allah tààlà mọ́ sáàdì Allah àti gbàlẹ́kọ̀ọ́ báhùn bákan náà a ń tún ṣe tarbiyya fọ́kàn wa wípé kí ni o pé ká máa ṣọ́ra fún wáṣíwáṣà àwọn ròyíròyí tó lè bà tèèyàn jẹ́ so ti bákan náà ìbẹ̀rẹ̀ Kùránì pẹ̀lú lílé ọ̀tá Allah ṣáájú ká tó gbọ́ọ̀rọ̀ Allah àti kọ́kọ́ sí àwúzù àti kọ́kọ́ lé ọ̀tá Allah jìnà sí wa so ti ní kúkúrú àwúzù ilẹ̀ àtàṣe yìí ó jẹ́ ìbádà ọkàn àtahán in tó wà nù ọkàn láhán gbé jáde yẹn tó tó bá sọ pé ṣètánì lọ ń ṣe àwúzù pẹ̀lú kí ni ó ṣẹlẹ̀ ahọ́n rẹ̀ àwúzù bí ẹni tó ń bá ṣe yẹn ni ṣùgbọ́n bó ṣe wà lọ́kàn rẹ̀ náà lọ sọ ní ẹnu so ìbádà kọ̀lbíyà ni ìbádà lìsàníyà náà ni bákan náà ìkéde ni pé ìṣù àwa àti àjọ bẹ̀rẹ̀ ni bákan náà ó jẹ́ ọ̀nà tó dá tó lálàáfíà tá à ń gbà wọ tìláwà Qur'an lọ́dọ̀ lórí manhaj salaf sábẹ̀ Allah subhanahu wa ta'ala kó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa kó ṣàánú wa bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ Allah sánkẹ́ àtúlẹ̀ kan pé pẹ̀lú orúkọ Allah ìpìlẹ̀ pẹ̀lú orúkọ Allah yẹn ni pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni o orúkọ Allah mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah àyà yìí káàtẹ̀ tó wọnú àwọn balagiyati kankan yẹn súrà Fatiha gan fúnra ẹ̀ orí àwúzùwélẹ̀ ṣe èrè ààrẹ ẹ̀ẹ́sẹ̀ mọ̀ súrà Fatiha olórúkọ tó pọ̀ oníjẹ́ Fatiha oníjẹ́ umul Qur'an oníjẹ́ umul kitab oníjẹ́ sabul masani oníjẹ́ shifa oníjẹ́ rukia àfáà ní orúkọ rẹ̀ tó 12 so àwọn àyà sí àwọn hadisi pọ̀ tí ń ṣàlàyé pa ọlá tí ń bẹ fún so Abdullahi ibn Abbas kí Allah yọ́nú sí bàbá àtọmọ sọ pé bismillah ó wà nù tírà Allah Ànábì sallam tó bá ń ka Kùránì ń tó fi mọ̀ pé súrà ti tán ó ní bismillah tó bá ṣe fún súrà mìíràn tí ó ń bọ̀ wá tí ń túmọ̀ sí pé bismillah ń kọ́ ààrẹ ni ẹ̀rẹ́ lè nu Abu Dawud Buhari Albani sọ̀háhà rẹ̀ so ti bá nísìn so ìkìtìláfù mẹ́ lọ́dọ̀ àwọn afá lórí bismillah rahmanir rahim ṣe àyà ni àbí ṣe àyà ìyapa ní bẹ̀m̀bẹ̀ ṣe yẹn ṣe níbi suratul Fatiha níbi ti suratul Fatiha nìkan ìyapa ní bẹ̀m̀bẹ̀ bọ́ ní ìbéèrè kan tí mo fẹ́ bí ni pé ẹjá àjọká bismillahir rahmanir rahim odimeni alhamdulillahi rabbil alamin odimeji arrahmanir rahim odimeta maliki yawmiddin odimeni iyyaka na'budu wa iyyaka nasta'in odimanu ihdinas siratal mustaqim odimelo mẹ́fà siratal ladina an'amta alayhim odimeje siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim ngun ológun jù odi méje tábáyọ bismillah kúrò ń bẹ nǹkan torí ìyàpẹ̀ ní mẹ́mẹ́ pé ṣe bismillah
ṣé àyà ni àbí ìṣe àyà Okùn mẹ́fà. àwọn sálàfù pín sí tábà ti yọ kúrò okùn mẹ́fà bó láti wá kùránì sí ni ọlọ́run ní sábùlù màtáni àyà méje ni tó sọ pé kìkìdá ẹ̀yìn ni bó láti wá fẹ́ ṣe àyìn so àwọn tí wọ́n sọ pé méje ni pẹ̀lú bísmìlá ní àkọ́kọ́ mẹ́fà ní fatiha báwọn àwọn tó sọ pé mẹ́fà ní gbogbo àyà méjèèjì ohun gbogbo náà kà sí bísmìlá alhamdulillahi rabbil alamin mẹ́ni arrahman rahim ó di méjì maliki yawmiddin ó di mẹ́ta Iyyaka na'budu wa iyyaka nasta'in. ó di mẹ́rin Ihdina as-siratal mustaqim. ó di márùn Siratal ladhina an'amta alayhim. ó di méje èyí tó gùn yẹn pín sí méje ó di méje gairil Siratal ladhina an'amta alayhim. gairil maghdubi ó di méje bá so yé yín so kò kúrò ní méje rẹ̀ so wọ́n ní arrahman rahim ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àsálàfù lé lórí kódà àwọn tó kó ti ọ̀rọ̀ ànábì Isa alayhi salam kódà ń bẹ̀ náà àsálàfù tán ní arrahman gẹ̀ ìṣe lárúbáwá ṣòtí which is arrahman àti rahim ìtumọ̀ kan náà ni ṣùgbọ́n arrahman kì í ṣe lárúbáwá ibraniya ni ṣòtí máa ní sí ìkẹ́ náà ni rahim náà ìkẹ́ sọ ọlọ́run á pa méjèèjì pọ̀ ó sọ ti rahman ó sọ ti rahim oríṣiríṣi kókó ni pé arrahman ọba oníkẹ́ ìkẹ́ rẹ̀ sì kárí arrahim ńkọ́ ọba oníkẹ́ náà ni ìkẹ́ rẹ̀ sì ní ó sẹ́sà mùsùlùmí eléyìí la fi mọ́ sọ pé ọba àjọkẹ́ ayé ọba kí ni o àsàkẹ́ ọ̀run tó bá dijọ́ àwọn múmìnì nìkan ni ó kẹ́ bọ̀ nílé ayé àti múmìnì àti gèmfèrí òjò tó bá rọ̀ sílé múmìnì ni ó rọ̀ sílé alhamdulillahi wọ́n ní ẹ̀yìn gbogbo ìran ẹ̀yìn ti Allah ni ọba gbogbo ẹ̀dá olùdá ẹni tó dá ẹni tó kápá ẹni tí ń darí àlámọ̀rí gbogbo àgbáláyé ẹ̀rìnú tafsir Ibn Kathir Ar-Rahman Ar-Rahim àti ṣàlàyé ọlọ́run ṣe ní kànpá ó kan ọ̀rọ̀ yẹn nípa ni ní rahma ó dárúkọ rahma lẹ́ẹ̀mejì Ar-Rahman wọn náà tó ní kí ni Ar-Rahim Maliki Yawmiddin olùkápá ọjọ́ ẹ̀san àbí ọjọ́ ìṣirò díìnì ti bẹ̀ yẹn kìí ṣe kí ni o díìnì méjì ní bẹnu Kùránì díìnì mélòó méjì díìnì ẹ̀sìn àti kí ni o àti díìnì ẹ̀san inna dina inda Allah al-Islam dáadájú ẹ̀sìn lọ́dọ̀ Allah ní kí ni o al-Islam ẹ̀sìn lélẹ̀ o díìnì náà ń kọ́ ẹlẹ́ẹ̀kejì kí ni o ẹ̀sìn ẹ̀san so Maliki ọ̀nà méjì náà ń gbà ká Maliki a lè pè ní Maliki a lè pè kí ni o Maliki àti Maliki o ìtumọ̀ rẹ̀ ó ṣe dédé ara wọn Maliki kí ni Maliki olùkápá kí ni Maliki ọba ẹni tó kápá nǹkan ẹni tó ní nǹkan ọba ṣẹ́bọ́ bá mọ́ ń balé gbogbo nǹkan ni lé tọ́dọ̀ tàwé èèyàn ká tó wá sọ ti Allah Maliki olùkápá ọba tó ní gbogbo nǹkan Maliki ọba ọjọ́ gbèndé ọba ọjọ́ ẹ̀san ṣó ti bá nísìn Iyyaka na'budu ìrẹ́ nìkan la ó máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ nìkan láti máa wá ìrànlọ́wọ́ àárín nǹkan mẹ́mbẹ́ o tí ó ti yé máa ní sí ihdina siratal mustaqim gbogbo ilé àti tún tẹ́lẹ̀ tó ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ sí wò kí ni bàlágà ti ń bẹ̀ ń bí àkọ́kọ́ iltifat ń bẹ̀ ń bẹ̀ kí ni jẹ́ iltifat ó ní kẹ́ fi ọ̀nà tẹ́ ń gbà sọ̀rọ̀ kan lẹ̀ kẹ́ mú ọ̀nà mi ẹpẹ́lẹ̀ kan màmúrí pàwọn yẹn fẹ́ mọ̀ tó gbé ma sọ pé sáàsì sáyé wá báyìí àyàn kọ́kọ́ latina èmbó ń sọ pé àsí ayé wá ìhó mélòó ni ṣètáni ní ìhó mélòó ni ṣètáni ní oyé àbí òye etí àwọn èèyàn sí mo kúrò ní ibì kan mo bọ́ síbì kan nù mo pààyàn lẹ́rìn pé tó bá ti bẹ̀rẹ̀ ọmọ ibi tí yóò parí sí Kùránì ìsorin ẹ̀mọ́ ya áyà tó ṣe pé ọlọ́run kan rọra yọ nǹkan kan bẹ́ẹ̀ ni oyé ẹjẹ́ fún yín lápèjúwe Suratul Fatiha bọ́ ṣe ń kà bọ̀ wọ́n ń kà
ká pé wọ́n ń sọ̀rọ̀ ń pa Ọlọ́run bígbà tẹ́nìkan fún wa ní report kò yé yín ẹnì kẹta ẹ̀yà sọ pé mi mò ń bá kámọ́jà sọ̀rọ̀ nísìn alhamdulillahi gbogbo ìrìn ẹ̀yìn tí Allah ni Rabbil alamin ọba àgbáńlá ayé Ar-Rahman ọba àjọkẹ́ ayé ni Ar-Rahim ọba sàkí ọ̀run ni Málíkì yawmiddin wọ́n ma ní olùkápọ̀ ọjọ́ ẹ̀san sàkí bígbà tí mò ń bá ẹnìkan sọ̀rọ̀ mò ń ròyìn Ọlọ́run fún òjijì mọ́ kan ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ni láó mọ̀ sìn ìwọ ọ̀dọ̀ rẹ̀ sí láti mọ̀ béèrè lọ́wọ́ kámọ́jọ ní sí sẹ́mọ́ntẹ́ sọ èmi lẹ́fẹ́ sìn ọ̀rọ̀ ti change àbí ò change à ń sọ ní sọ third person ẹnì kẹta a wá sọ di ẹnì kejì a face ìwọ nìkan là ó mọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ nìkan láti máa wá ìrànlọ́wọ́ ìjọ tó tẹ́lẹ̀ náà kọ́ tọ́ wa sí fẹsẹ̀ wá nílẹ̀ sójú ọ̀nà tí ó tọ́ ẹ̀ka ti kúrò ní method tẹ́lẹ̀ a change ẹ̀ àbọ́ sí method èmi ẹlẹ́ náà ń pè ní iltifat ní bàlágà kí mo pé iltifat máa béèrè rẹ o àwọn kan tí ìrànlá ń sọ yà á máa béèrè lọ́wọ́ ara wa o ṣáàlá hasuru náà wà ń bẹ̀ hasuru ni pé mọ̀ fún olùtán ti síwájú iyyaka na'budu ó yẹ kó jẹ́ kí ni o na'budu iyyaka a ó máa jọ́sìn fún wọ nìkan àwa kọ́kọ́ sọ pé ìwọ nìkan láwọn máa sìn wọn nìkan sọ sẹ́rí ẹ̀ hasuru ni wọ́n kí ọ̀rọ̀ ẹ dìde ẹ bá mi lọ ra nǹkan lówó dé afábìlákì ẹ dìde ẹ lọ bá ra nǹkan lówó dé afábìlákì ẹ dìde ẹ lọ bá ra nǹkan lówó dé tí má tún change nǹkan mo fẹ́ ṣe hasru nù kí mo fẹ́ ṣe hasru sọ pé yóò jẹ́ kí focus wà ń bẹ̀ focus ó tún wà ń bẹ̀ ìwọ a mọ̀ jọ́sìn fún ọ ìwọ nìkan èmi nìkan kí ni láó mọ̀ sìn Ọlọ́run fẹ́ tá bá fẹ́ bóhùn sọ̀rọ̀ ká bóhùn sọ̀rọ̀ dáadáa pẹ̀lú ẹ̀kọ́ ó sì fẹ́ jẹ́ ká mọ̀ pé nìkan ló ń tọ́ sí jọ́sìn ètò ìbí wá sọ pé na'budu iyyaka wa nasta'in iyyaka wá ní iyyaka maf'ulun bihi nípa al-muqaddam máa jẹ ráìsì ni máa jẹ ní ó ṣáájú ráìsì a wá sọ pé ráìsì ní kí ni o máa jẹ bí wọ́n sọ pé ráìsì ní o ti mọ̀ pé ọ̀rọ̀ ráìsì tó wà nílẹ̀ àlèlúra wa sí ni ráìsì ni o ráìsì tí mo ti gbé wá ọ̀rọ̀ spáàgì ò ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ àti mẹ́mẹ́ ò ṣẹlẹ̀ kí lẹ jẹ ní sínú máa jẹ ráìsì wá ní ráìsì ní lẹ́yìn sọ pé máa jẹ gan a ti mọ̀ pé fi ọ̀rọ̀ ráìsì ṣeré sọ olóò fọ̀rọ̀ ìbádà ṣeré iyyaka ìwọ nìkan na'budu ọlápọ̀ fún Suratul Fatiha inú ẹ̀ náà ni pé rúkíà ni a lè fi ṣe rúkíà inú ẹ̀ náà ni pé áyà méje ni tó sàsẹ́yìn inú ẹ̀ náà ni kò ní jẹ́ òun nìkan fúnra rẹ̀ wọ́n ń pè ní al-Qur'anul Azim gẹ́gẹ́ bá nàbí ṣe ròyìn ẹ̀sà àṣálẹ̀ kódà wọ́n ń pè ní as-salah wọ́n ń pè ní irun oyè yín tẹ́bá ka Fatiha àfẹ́ni tí àkèké àbí nǹkankan olóró tó bá ta pẹ̀lú ògọ́lọ̀ yóò lọ torí àwọn sàhábà ká ó sì ṣiṣẹ́ tán tún gba nǹkan wá fún Ànábì sallallahu alaihi wasallam agbẹ̀rẹ̀ wá sallallahu alaihi wasallam tọ́ ìdájọ́ àwọn ìdájọ́ tajwid tó wà ń bẹ̀ ó pọ̀ anímọ́dù tọ̀bí àrí ó pọ̀ Allah bismillah a'udhu bismillah sẹ́gbẹ́ mọ́dù ìpìnlẹ̀ ní ẹni fagún arrahman kò ní gùn jù àbí tọ́ ẹlẹ́ẹ̀kejì àtúnímọ́dù bá ń sọ mọ́dù kejì mọ́dù parí àrídì yẹn ẹ fagún ojú mẹ́ta lóní ẹni rabbil alamin
rabbil alamin ọwọ́ mẹ́rin tàbí rabbil alamin ẹ fà gan tí ó ṣe kí ni o tí ó gùn gan tọ̀ a ní ìdìgámù ń bẹ ìdìgámù wo ni ìdìgámù a ní ìdìgámù láàmù ta'rif tó ti yé ar-rahman ìdìgámù láàmù shamsiyya ni ààyè mọ̀ dájọ́ mọ́ ni in tukí ní ilẹ̀ bá ń kàtẹ́ ẹ̀mọ̀ ní ìdìgámù láàmù shamsiyya ṣe kí ní tẹ̀ wà ń bẹ ṣe ìzáàrù láàmù kọmọríyà wà ń bẹ báyìí ṣe wà ń bẹ ó wà ní al-alamin al-mustaqim ṣùgbọ́n ar-rahman ar-rahim al-maghdub al-sonísìn bá ń gbé al-alamin ó yá bá sọ mí al-mustaqim al-mustaqim àti al-maghdub àwọn ilé ní ìzáàrù láàmù kọmọríyà ṣùgbọ́n ìdìgámù láàmù shamsiyya ńkọ́ kí ni ar-rahman gbàgbé alhamdu gan alhamdu náà bẹ̀ẹ̀bẹ̀ ar-rahman ar-rahim ad-din as-sirat ad-dallin so yé àti sí ìtàn kọlkọlá sára fi kọlkọlá wà ń bẹ̀ iye tàbá dúró bẹ̀ ní tàbá dúró sí sirat ní tàbá dúró kò sí kọlkọlá bí sáwà dúró sí sirat láìka mustaqimu ni lọ bẹ́ tafkhim sára fi tafkhim wà ń bẹ̀ náà sára fi tafkhim wà ń bẹ̀ òun náà ni rọ́ ní fatia rọ́bì àti kò ní àwọn kan ní ó sọ̀kalẹ̀ ní Makka àwọn kan ní ó sọ̀kalẹ̀ ní Madina tí ó ti bá nísìn ṣùgbọ́n kò ní asbabu nuzari tafsir Ibn Kathir ẹ má jẹ́ ká lọ àwọn ọ̀nà oríṣiríṣi tá ń gbà ká ó yẹ ká sọ àbí Maliki alẹ́ ní Maliki àbí Ar-Rahman alẹ́ papọ̀ mọ́ Maliki Ar-Rahman Ar-Rahim Maliki Yawmiddin tẹ́ṣe ìdìgámù kabir oyé àbí òye alhamdulillahi rabbil alamin ẹ̀tù lè ṣe báhùn tí náà yóò tún ní yóò ní ha kùmọ̀ ní àbẹ̀ tani mọ́ ń kàbẹ̀ tani Yaqub al-Hadrami wani ma ń kàbẹ̀ sọ́tíyé wani ma ń kàbẹ̀ ni ma ń ka alamina bẹ̀ sọ́tíyé òun àti Bazzi sọ́tíyé amma níbo ni amma wà amma tó ní alif mọ́dì haúlá ọ̀rọ̀ hábùbá tó wà mẹ́lá sọ níbo ni amma wà ṣe amma tó ní alif mọ́dì ayé bá ti àmì ṣẹ́dá bá ti àmọ́ alif mọ́dì mọ́ mbólówá amma kìí sí amma ìtàsáàdù àti àmọ̀lú náà ẹ̀ta àmọ̀lú náà gbogbo ẹ̀ ló wà lọ́pọ̀ kan balẹ̀ gbogbo ẹ̀ ló wà so Bazzi àti Yaqub níbẹ̀ tó máa fẹ́ dúró bẹ̀ wọ́n ni amma bóyá fẹ́ dúró pé wa ma Allahu bi ghafilin amma Bazzi tó jọmọ kí o Abdullahi ibn Kathir ó yà bí òye òkè tó ni sirat ẹbí kàbẹ̀ sallallahu alayhi wa sallam ó kàbẹ̀ fílé ó kàbá kàfẹ́lé ó kàbá kàfẹ́lé ó kàbá mi fílé sallallahu alayhi wa sallam gbogbo ń dáǹsọ látẹ̀kan wọ́n lè ní alayhimu wọ́n sì lè ní alayhim tẹ́mà siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم oye ya bí oye yín kí ló tún kù tá àti sọ ìta rántí nù àbí tọ́ ọlọ́run fi bọ́rọ̀ kà sí aláhùnmá ní àkídà ó yẹ kí n ti dúró mo ti ní wákàtí kan bọ̀rọ̀ àkídà àbàdélẹ̀ àmọ̀mọ́rọ̀ manhaj jáde nísìn àtàkídà sótíyé
súrà yìí tàbá tí wà mú wá gan ń tà sàdéhùn sáàmúsẹ́ àmúsẹ́ bójẹ̀ sópó ti rẹ̀ mí báhùn náà súrà yìí súratul Fatiha yìí tawhidul rububiyya ń bẹ ńbẹ̀ kí mo pé tawhidul rububiyya tawhidul uluhiyya ń bẹ ńbẹ̀ kí mo pé tawhidul uluhiyya tawhidul asma wa sifati ń bẹ ńbẹ̀ kí mo pé tawhidul asma oríṣi tawhid mẹ́tẹ̀ẹ̀ta tá ní ó mẹ́nu súratul Fatiha sẹ́rí alhamdu tẹ́sàn yẹn lillah gbogbo ìrẹ́yìn tí Allah ni ìbádà ni gbogbo ìbádà ń bọ́ náà gbé sí ẹ̀ẹ̀dáhùn olùhíyà ni so yẹyìn àbí oyeyin so yẹyìn àfá Sharif olùhíyà sẹ́rí ìtumọ̀ rububiyya ẹjá kọ́kọ́ dìfà rẹ̀ náà tawhidu rububiyya ẹ̀ká fi bẹ̀rẹ̀ ìtí jẹ́ tawhidu rububiyya ni pé ká gbà pé Allah ni adẹ́dà òun ni ó dá wa òun ní ń bọ́ wa òun ló kápá wa òun ló ń yè wá òun ló ń pa wá òun sì ní ń darí gbogbo àlámọ̀rí Allah ṣe èèbó tó dá mọ́tò tí ò lè dúró síwájú mọ́tò tí mọ́tò ò dá mọ̀ ṣó ti yé Allah ló dá wa òun sì ní ń darí àlámọ̀rí wa òun sì ní ń pèsè fún wa èèbó tó dá kọ́ ní ìrèpo tó bá ní kò mọ́ rí gbogbo ọkọ̀ tó dá yóò lọ pokùnso yóò pokùnso kò ní lè ṣe Allah ní ṣe káwà gbà pé ẹni tí ń ṣe gbogbo ìta ni Allah ni eléyìí ní jẹ́ tawhidu rububiyya ó yé yín ìmánì àwọn gẹ̀ǹfèrí Mákà wá ní àwọn ò ní ilé ni gẹ̀ǹfèrí Mákà wòlíì náwọn sí gẹ̀ǹfèrí ìgbà tiwa gẹ̀ǹfèrí Mákà àwọn gbà tọ́lọ̀ ní dá nǹkan ò ní dáàbòbò yẹn ní ṣe nǹkan àwọn gẹ̀ǹfèrí tó ní wọn gbà bẹ́ẹ̀ wọ́n gbà pé òsà yìí ni àwọn ẹ̀yìn àwọn padà lọ dúpẹ́ fóòsà o bọ̀ tí nǹkan bá yíwọ́ tán wọ́n sáàdì Ọlọ́run bọ̀ tó bá ti wá dáa tán wọ́n lọ dúpẹ́ fóòsà bọ̀ táwọn tó ní òsà náà pè àwọn ẹ̀yìn tó bá ti yíwọ́ tán wọ́n sáàdì wọ́n mọ̀ pé tó Allah mọ̀ wọn kọ̀ tí omi láwà ló ti fẹ́ dànù ya mọ̀ o ṣùgbọ́n tó ní gbogbo ẹ̀ òsà ni so tawhidu rububiyya yìí tawhidu uluhiyya ńkọ́ uluhiyya ni pé ká darí gbogbo ìjọsìn fún Allah àwùzù ńkọ́ ìjọsìn ni ká wá ṣọ́rí ká wá ràn lọ́wọ́ ńkọ́ ìjọsìn ni ká sì jọsìn ńkọ́